Ẹ káàsán ẹ̀yin èèyàn mi, ẹ káàsán o. Èmi èèyàn yín Fọlá Gist TV ni o. Ká tó bẹ̀rẹ̀, ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ máa bá mi comment. Nǹkan tẹ́ bá rí sí ẹ comment, ẹ ti ẹ comment gbogbo nǹkan tẹ́ bá rí lọ́kàn, tẹ́ bá rò lọ́kàn yín ẹ comment, ẹ fi sí comment section. Ẹ bá mi press notification bell so that tí n bá tún ṣe another video, ẹ lè túrí wò. Ẹ rí olórí wa àti ọba wa, olórí dáadáa, ọmọ tó ń kọ́ tó gbẹ̀kọ́, olórí Elizabeth Ogunwusi, doctor of science, doctor of medical, doctor of information technology. Ọ̀nà méjì ló ti gba doctorate degree. Doctor ọwọ́ kàwé gidi ni, ọ̀mọ̀wé gidi ni, olówó gidi ni, ọlọ́lá ni ọmọbìnrin yẹn. Ó tún wá níwà ìrẹ̀lẹ̀, ó ní àpọ́nlé, ó mọ̀ pé ọba lòun wá fẹ́, ó bọ̀wọ̀ fún ọba, ó sì bọ̀wọ̀ fún ìyálé ẹ̀, olórí Naomi Ogunwusi. You see, yẹ́ rí pé ọmọ dáadáa, ọmọ tó ń kọ́lé ọlá, tó gbọ́, tó ń fún ní ẹ̀kọ́ ni, ọmọ tó ń fún ní good home training ni. Adúpẹ́. Wọ́n ṣe lọ sí ọ̀dọ̀ àwọn ní South lọ́hùn fún ìgbéyàwó ọmọ ìkan nínú àwọn olówó lọ́hùn tí ọba lọ bá wọn ṣe pẹ̀lú Goodluck Jonathan. Tí wọ́n lọ, tí wọ́n invite ọba wa, wọ́n yẹ́ wọn sí, wọ́n pọ́n wọn lé, àpọ́nlé yẹn pọ̀. Olórí náà dẹ̀ tí rọra ń tẹ̀lé ọba lẹ́yìn jẹ́ẹ́jẹ́, ọmọ tó lẹ́kọ̀ọ́. Nígbà tí wọ́n wá dé, wọ́n ní kí la ti ń pè sorry o, Ruth Abọ́kọ̀kú, olórí Mariam ló ní dídán. Wọ́n mú òun lọ, òun ló yẹ kán mú lọ, òun ló yẹ kán mú lọ síbẹ̀, òun ló yẹ kó tẹ̀lé kábíyèsí, igbá àti àwo. Ẹ má bínú sí mi ẹ̀yin èèyàn mi, nǹkan ló kó sí mi lẹ́nu. Ẹni tí ò lè sọ òyìnbó, tí ò lè sọ̀rọ̀, tí ò lè sọ òyìnbó dáadáa láwùjọ, tí ò lápọ́nlé, kó ṣáà máa wọṣọ tó máa tẹ̀lé ọba, nǹkan tó fẹ́ máa ṣe nìyẹn. Wọn ò lè ní kó sọ̀rọ̀. Wọn ò lè ní kó sọ òyìnbó dáadáa, kò lápọ́nlé. Báwo ló ṣe fẹ́ lọ? Nígbà tí olórí Elizabeth tó bọ́ sórí kíní tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú ìyàwó former president wa Jonathan. Inú àwọn èèyàn dùn, bó tiẹ̀ ṣe ń sọ òyìnbó yẹn, ó dùn mọ́ lẹ́nu. Gbogbo àwọn èèyàn ń wò ni, orí ẹ̀ pé, ọpọlọ ẹ̀ pé gan, ó jiná. Ǹjẹ́ a gbọ́dọ̀ fi olórí Mariam, a gbọ́dọ̀ fi wé eléyìí? Wọn ò lè ṣe wéra wọn. Wọ́n lè yanjú ẹ lọ onídìẹ̀. Wọ́n lè yanjú ẹ lọ onídìẹ̀. Mariam ò lè sọ òyìnbó ń ta, kò lè pọ́n èèyàn, kò lè pọ́n ọkàn ẹ̀ lé ń ta. Gbogbo bí olórí Elizabeth ṣe ń ṣe, Mariam ò lè ṣerú ẹ̀. Kó ṣàtàtì máa wo oríṣiríṣi aṣọ aláràbarà, kó máa tẹ̀lé ọkọ̀ gọ́ọ̀gù, kó máa wo, kò sí nǹkan tó lè dá ṣe, kò lè sọ òyìnbó, kò lè fọ́ọ̀mù kí wọ́n ti ń pè ọ̀rọ̀ tán sọ ń ta, kò lè sọ. Àfi patí kan ṣáà máa náwó, kan máa náwó patí, káwọn olórin ó máa pariwo ẹ̀, kan máa náwó, kó máa jó. Nǹkan tó mọ̀ ṣe nìyẹn. Ìgbà tí wọ́n wá dé, ló bẹ̀rẹ̀ sí ní pọ́nrí, ló ń bínú, ló ń tutọ́ sókè, ló ń fojú gbà á, ló lọ bá àwọn sísítà kábíyèsí, àwọn yèyé, the three yèyés. Ó lọ bá wọn, ló bẹ̀rẹ̀ sí ní rojọ́, ló ń fẹjọ́ sùn wọ́n. Ó rò pé ìgbà àtijọ́ ni, tí gbogbo wọn náà máa wojú ẹ̀, tán máa bẹ̀. Kò mọ̀ pé nǹkan ti yí padà. Láwọn tán wá sọ fún pé ṣé òun lè sọ̀rọ̀, ó lè sọ òyìnbó báwọn bí Dr. Elizabeth ṣe máa ń sọ òyìnbó ń ta. Ṣé ó lè sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé, pẹ̀lú orí pípé àti òyìnbó tó dáa? Ǹjẹ́ ó lè sọrú ẹ̀ ń ta? Pé ibi tó fit ẹ̀ náà fi sí yẹn, pé ibi tó yẹ náà
pé kó lọ máa pàtí náà kó máa lọ, ó ní pàtí náà ni kó máa lọ, kó máa tẹ̀lé wọn lọ, kó lọ máa náwó. Pé ibi tó yẹ náà fi sí yẹn, pé kò gbọdọ̀ sọ píún, àsìkò ti kọjá tó lè máa ṣe họ̀họ̀họ̀ tó máa gbé pa, tó máa gbé jìkà nínú ààfin. Kò sáyè yẹn mọ́ nísìn. Àwọn tó mọ̀rọ̀ sọ, tó mọ òyìnbó sọ, tí wọ́n lọ́gbọ́n lórí, tí wọ́n lè pọ́n kábíyèsí sí níta, tí wọ́n lè yẹ sí àwọn nísìn, àwọn ló máa tẹ̀lé kábíyèsí. Kì í ṣe ẹni tí ò mọ̀ kankan. Kì í ṣe ológe tí ò mọ̀ kankan. Kì í ṣe ìyàwó náwó làwọn fẹ́ nísìn. Ìyàwó ọlọ́pọlọ làwọn fẹ́. Wọ́n lójú tì í. Wọ́n lójú ti Mariam. Wọ́n lójú mọ̀ tí o. Wọ́n ní ẹsẹ̀ kọ́lẹ̀ kò mọ̀ nǹkan tó máa ṣe. Ó lágbára. Tipátipá la fi ń lọ́kọ. Ọkọ by force. Ọkọ ṣàfẹ́mi tipátipá. Àforí àfọ̀run. Àríró eléèrí o. In fact nǹkan tó ṣẹlẹ̀ nísìn ó lágbára. Ó lágbára. Àwọn ọmọdé náà fi ń kẹ́kọ̀ọ́ ni. So that wọ́n ò ní máa kó obìnrin jọ, wọ́n ò ní máa kó ìyàwó jọ. Torí kò sí kékeré obìnrin tó bá ti kó wọn jọ, wàhálà ló kó jọ. Kò sí ìfọ̀kànbalẹ̀ mọ́. Ó ga. Kábíyèsí náà kì í ṣe pé ọkàn ẹ̀ ò balẹ̀. Àwọn olóyè oníjẹkújẹ yẹn, àwọn ló tì sírú wàhálà yìí. Kì í ṣe òun kan, òun gan ò fẹ́ ìyàwó láti kó ìyàwó jọ. Ṣùgbọ́n àwọn olóyè yẹn ló tì sí wàhálà. K'Ọlọ́run ó ṣọ́ wa. Ọlọ́run á gbà kábíyèsí wa, á gbà wá lọ́wọ́ wọn gbogbo. Á gbà wọ́n lọ́wọ́ gbogbo àwọn obìnrin kóbìnrin yẹn. Lágbára Ọlọ́run. Ẹ dákun, ẹ máa bá mi like, ẹ máa bá mi love, ẹ bá mi máa comment. Gbogbo nǹkan tí ẹ bá rí ṣe, ẹ bá mi kọ sísàlẹ̀ ńbẹ̀. Ẹ ṣé gan ni. Ẹ kú fẹ̀ẹ́. God bless you. Thank you.